الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الحمد لله الكائن قبل الكون وهو الباقي بعد فناء الكون المحب من تقواه ولا يحب من عبد ربا دونه المصلى والمسلم عليه عبد الله بن عبد الله أفضل الناطقين بالله وآله وأصحابه إلى يوم المحشر أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أنا أقفون الله أفي أقفون الله وباتي يدوى سيدي أقوكي ọba tó yẹ kóun náà ni àṣìdá wa òun náà ló mọ̀ wá òun ló máa bí a ṣe ń ṣe ìṣẹ̀mí àdúpẹ́ fún Ọlọ́run bá náà tó dá wa sílé àkókò yìí àlékún kí Ọlọ́run kọ́lọ́n ṣe fún Ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ alladhina qamu ma'ahu fi sa'atil usri wal yusr gbogbo àwọn tí wọ́n dúró ti Ànábì gbà tí nǹkan rọrùn wọ́n dúró tí Ànábì gbà tí nǹkan lé àlékún kí Ọlọ́run kọ́lọ́n ṣe fẹ́ ní kankan wa gbogbo àwọn àfáìsí tòní àlékún àánú Ọlọ́run àlékún dáadáa kọ́lọ́n bá ṣe fẹ́ ní kankan wa gbogbo àwọn òbí tààtàrà wọn jáde àwọn tó ń bẹ láìnú wa dákun bá dúró tí wọn àwọn tó ti lọ bá ìṣàfàlùkìyàmọ̀ yá fi wọn wala hawla wala quwwata illa billahil aliyyil azim. mo ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo ẹ̀yin bàbá tí a bá níkàlẹ̀ mo fi ń kí ẹ̀yin brothers wa tí a bá níkàlẹ̀ mo sì ń fi àsìkò yìí bákan náà kí gbogbo ẹ̀yin ìyá wa tí a bá níkàlẹ̀ Ọlọ́run bá Allah ó san wá lẹ́san ìbádà wa gbogbo díẹ̀ bẹ̀ wa lọ́sàn-án wa àti lóru wa bẹ̀ Ọlọ́run bá Allah kọ́lọ́run ṣe ń tẹ́wọ́gbà fún wa torí mùsùlùmí ìjẹ́ mùsùlùmí ọ̀gá orí ni àwa dúpẹ́ fún Ọlọ́run bá náà tí ó ṣoore ìjẹ́ ìsìláàmù tó ṣe fún wa àbẹ̀ Ọlọ́run bá Allah àpadà sígbà tí yẹn fi ń fi ẹ̀sìn ilẹ̀ Ọlọ́run má jòdì bẹ́ẹ̀ ní kankan wa wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Permit me to switch a little. After we've appreciated Allah subhanahu wa ta'ala, we've also sent blessings upon our noble Prophet Muhammad, his household companions. Also, we've sent blessings to them. We also remember our parents in our prayer. Those that are alive amongst them, may Allah subhanahu wa ta'ala protect them and guide them. And those that are dead, may Allah subhanahu wa ta'ala be pleased with their soul. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ìmọ̀ àwọn tí mo fẹ́ kí ní ààyè yìí wọ́n tí mo kí gbogbo àwa tí a jẹ́ ọkùnrin mo kí wa mo ti kí gbogbo àwa jọmọ́ ẹ̀tẹ́ máa ń kí wọn lọ́dọ̀ wa Ọlọ́run bá san ilé san olóore Ọlọ́run gba ìbádà wa nítorí iṣẹ́ Islam àbí iṣẹ́ Ọlọ́run iṣẹ́ kan tó yẹ pé yẹn gbọ́dọ̀ máa ṣe ní ìṣẹ́jú ni nítorí ilé ayé ta wá yìí àwa ṣe iṣẹ́ náà ni iṣẹ́ ta sì wá ṣe iṣẹ́ ìbádà náà la wá ṣe Ọlọ́run tó wá lè gbà lọ́wọ́ yẹn àfi kéèyàn ṣe pẹ̀lú àníyàn tó dáa ẹni tó bá lóhun ṣiṣẹ́ tí ò fi àníyàn tó dáa sí àṣedànù ní ṣe àbí Ọlọ́run bá Allah Ọlọ́run má jẹ́ ṣe àṣedànù ìlàdá lórí gbogbo nǹkan tá à ń ṣe àbí Ọlọ́run bá Allah Ọlọ́run má dùn wọn ládàá rẹ̀ wala hawla wala quwwata illa billahil aliyyil azim. mo kí gbogbo àwọn ọ̀gá mo kí gbogbo àtàpọ̀wọ́lé wọn Ọlọ́run pé wá ga jù báyìí lọ wala hawla wala quwwata illa billahil aliyyil azim. ní tá máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni ahmiyatu dhikrillah pàtàkì ìmárántí Ọlọ́run, the importance of remembering Allah or importance of remembrance of Allah. Ní ẹ̀bá lọ wo ìrántí Ọlọ́run tá ń sọ yìí, ìrántí Ọlọ́run inna dhikrallahi azimu fa'idatuhu, kí ẹ máa rántí Ọlọ́run in tó pàtàkì ni tó sì láǹfààní tó pọ̀ nítorí inú oṣù táwà yìí oṣù Ramadan ìrántí Ọlọ́run pàtàkì fún gbogbo mùsùlùmí tí ó ń ṣe inú Ramadan gan ìrántí Ọlọ́run pàtàkì fún gbogbo mùsùlùmí
nítorí in tá fi ń ṣẹ̀mí òun náà ni ìrántí Ọlọ́run. In tó gbọ́dọ̀ máa jẹ́ in tí mùsùlùmí fi ń ṣe ìgbésí ayé rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ìrántí Ọlọ́run. In tó gbọ́dọ̀ máa jẹ́ gbogbo in tí mùsùlùmí ń ṣe lójoojúmọ́ ó gbọ́dọ̀ máa jẹ́ ìrántí Ọlọ́run. إذ هو أجل المقاصد وأنفع الأعمال المقربة إلى الله. Torí ẹni tí ó bá súnmọ́ Ọlọ́run ó gbọ́dọ̀ máa ṣe ìrántí Ọlọ́run. Whoever wants to move himself closer to Allah, whoever wants Allah subhanahu wa ta'ala to please with him, always be persistent in remembering Allah subhanahu wa ta'ala. Must always be persistent in remembrance of Allah subhanahu wa ta'ala. Because dhikr is not what you just said once and you believe you've done your dhikr. Dhikr has to be consistent. You have to be consistent in doing your dhikr. Torí tá bá wo ìrántí Ọlọ́run yìí, ìrántí Ọlọ́run ntọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ fún ara rẹ̀. Ntọ́lọ́run bá fún ara rẹ̀ ń retí lọ́dọ̀ wa ni. Torí Ọlọ́run bá Allah subhanahu ń sọ fún wa ní sura Al-Ahzab ní àyà 41 àti 42 tọ́lọ́run sọ fún wa pé ya ayyuhal ladhina amanu. Ọlọ́run lóhun pé yín tẹ́ nígbàgbọ́ o. Udhkurullaha dhikran kathira. Ẹ máa ṣe ìrántí Ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀. Àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ni o. Command from Allah subhanahu wa ta'ala is the one that commanded us to be persistent in remembering him. To remember him as much as we can. A gbọ́dọ̀ máa rántí Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò. Mùsùlùmí ò gbọ́dọ̀ fi ìrántí Ọlọ́run bálẹ̀ o. Nítorí gbogbo wa tá bá wo ìrántí Ọlọ́run bá ní àsìkò yìí sìn, gbogbo wa là ń kírun lásìkò, gbogbo wa là ń ka Kùránì, gbogbo wa là ń sin Ọlọ́run, à ń ṣe zaka, à ń ṣe sàárà. Ìyẹn ní tó túmọ̀ sí pé a rántí Ọlọ́run ni o. Lásìkò yìí a rántí Ọlọ́run ni o. Ààrẹ lòmíì nínú oṣù yìí sìn ó ti parí Kùránì kan, ó ti mú kejì, ó fẹ́ parí kejì kó lè mú kẹta. À ń rántí Ọlọ́run, aráyè rántí Ọlọ́run ní oṣù yìí ni. Báwo ni ìrántí Ọlọ́run yìí àṣẹ ní fílẹ̀ ńgbà Ramadan bá lọ tán? Ńgbà ìrántí Ọlọ́run yìí báwo la àṣẹ ní fílẹ̀ ńgbà Ramadan bá lọ tán? Ìrántí Ọlọ́run tá a sì ń sọ yìí a gbọ́dọ̀ fi build inú ilé wa ni o. Ìwọ bá lé ilé tó bá ń ṣe ìrántí Ọlọ́run má fi àwọn ọmọ rẹ lẹ̀ o. Ìwọ bá lé ilé tó bá ń ṣe ìrántí Ọlọ́run má fi àwọn ìyàwó rẹ lẹ̀ o. Ìwọ bá lé ilé tó bá ń ṣe ìrántí Ọlọ́run má fi gbogbo ẹbí rẹ lẹ̀. Nítorí Ọlọ́run ò kọ́ ẹnìkan, Ọlọ́run ò sọ pé ẹnìkan. Ọlọ́run ní udhkurullaha dhikran kathira. Ẹ máa ṣe ìrántí Ọlọ́run bá Allah lọ́pọ̀lọpọ̀. Ẹ máa fi ìrántí Ọlọ́run bá Allah lẹ̀. Nítorí ní tá ń pè ní ìrántí Ọlọ́run, òun náà ni kéèyàn pọkàn rẹ̀ mọ́ bí nǹkan tí ó dá. Kéèyàn wá máa sọ̀rọ̀, kéèyàn máa wí gbólóhùn téèyàn fi ń dárúkọ Ọlọ́run bá Allah subhanahu. Kéèyàn máa wí gbólóhùn téèyàn fi ń pe Ọlọ́run, téèyàn máa wí gbólóhùn téèyàn fi ń sọ pé Ọlọ́run bá Allah kò sẹ́lòmíì lẹ́yìn rẹ̀. Nítorí inú ilé wa táwa náà bá ti bíùdù nílé wa lórí pa fi ń ṣèrántí Ọlọ́run, a rí pé ìfọ̀kànbalẹ̀ ó sọ̀kalẹ̀ síbẹ̀, a rí pé ìdùnnú ó sì sọ̀kalẹ̀ síbẹ̀. Nítorí ìyá kan, ọmọ kan ni wọ́n ń ṣe interview fún lórí àwọn Islamic TV kan. Wọ́n ń ṣe interview fún pé at the age of 6 ló ti há Quran. At the age of 6 ló ti há Quran. Ẹ̀yin ìyá wa ẹni iṣẹ́ tẹ́ ṣe nulẹ̀ yín o. Tọ́lọ́run bàbá wa àwọn kọ́lọ́ nílé ẹ̀yìn yálẹ̀ nílé. Nítorí ọmọ yìí ọwọ́n ń bèèrè lọ́wọ́ pé how do you attain this gift at this particular age that you were able to memorize Quran, the whole Quran at the age of 6? Báwo ló ṣe rọ̀ ẹ́ lọ́rùn tó fi ṣe báyìí? Ó nítorí pé ìyá àwọn gan fúnra ara wọn, ìyá àwọn gbogbo ìgbà ní ka Quran. What he said was that his mother never leave Quran. And Baba ẹni yìí wá bèèrè lọ pé how did your brother was so interested in Quran? In tó sọ ni ó ní pípa táwọn lọ sí ìlú bàbá àwọn táwọn lọ bẹ̀ bàbá àwọn òun rí pé gbogbo ìgbésí ayé bàbá òun, bàbá tó bí ìyá òun, Kùránì náà ni. In tí bàbá òun ò ní fi, in tí grandpa òun ò ní fi jókòó sí Kùránì, òun ní tó bá ń báyàn sọ̀rọ̀, tó bá fẹ́ jẹun, tó bá fẹ́ sùn, tó bá fẹ́ lọ tọ́ílẹ̀tì, gbogbo ìgbésí ayé wọn Kùránì. So torí náà dhikrullah ṣe nǹkan tí yẹn máa ń filẹ̀, ìrántí Ọlọ́run ṣe ń ta máa ń filẹ̀ o.
ìrántí Ọlọ́run ò ṣe nǹkan tí ẹ máa ń fi lẹ̀ lọ́lọ́run fi ní udhkurullaha dhikran kathira ẹ rántí Ọlọ́run bá Allah lọ́pọ̀lọpọ̀ ẹ rántí Ọlọ́run bá Allah lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tó wá tẹ̀síwájú wasabbihuhu bukratan wa asila ẹ máa ṣàfọ̀mọ́ fún Ọlọ́run bá Allah láàárọ̀ àti lálẹ́ òun náà ni adhkaru sabah àti masa a rí pé Ọlọ́run bá Allah náà ti fètò sí bọ̀tà àwọn bàbá wa kan máa tún yí ọ̀rọ̀ yẹn kodò wọ́n á ní lázìmí àárọ̀ lọ́yìn Ọlọ́run sọ lázìmí ìrọ̀lẹ́ lázìmí àárọ̀ àti ìrọ̀lẹ́ kọ́ adhkaru sabah àtànẹ́bí wa Muhammad àti ti masa lọ́lọ́run bá Allah sọ ń bẹ̀rù aládhkaru as-sabah aládhkaru masa tí yẹn máa ń ṣe nílànà tànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam so torí náà mùsùlùmí ò gbọ́dọ̀ fi adhkaru lẹ̀ ẹjọ́ torí kíní yìí a máa ń bàbára rẹ̀ we don't value dhikr. We don't value it, we see it as something that we care not about. But it is important in our life to value the dhikr. Remembering Allah is so much important in our life. You can never live a dhikr in your life because it should be our day-to-day activities. It should be what we do every day. It should be what we say every day. Is it a word, a dhikr we are talking about, is it just a word? No. It's multiple words that emanate from Prophet Muhammad sallallahu alaihi wasallam. That was said by Prophet Muhammad sallallahu alaihi wasallam. Some of it are in the Quran. Some of it are the sayings of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That when you say it, you earn a very magnificent reward from Allah subhanahu wa ta'ala. Téèyàn bá ń ṣe àwọn àdìkárù yìí ìyẹn ó sì mọ ìjèrè púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu. Ọlọ́run bá Allah ń sọ fún wa tá fi mọ pàtàkì ìmọ̀ ìrántí Ọlọ́run tá fi mọ̀ pé ìrántí Ọlọ́run pàtàkì inú ìgbésí ayé wa. Ọlọ́run rán wa létí inú Suratu Ra'd. Ọlọ́run sọ nú àyà 28. Ọlọ́run ní ya alladhina amanu ṣe ra àwọn tí wọ́n nígbàgbọ́ o. وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ọkàn wọn ní ìfọ̀kànbalẹ̀ lórí pé wọ́n ń ṣe ìrántí Ọlọ́run wọ́n ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú pé wọ́n ń ṣe ìrántí Ọlọ́run Ọlọ́run wá ní alā bi-dhikrillah ẹ lọ mọ̀ ó ṣe rí pẹ̀lú pé kẹ́ ẹ máa rántí Ọlọ́run o pẹ̀lú pé kẹ́ ẹ máa ṣe ìrántí Ọlọ́run tatma'innul qulūb ẹ sì máa ní ìfọ̀kànbalẹ̀ lórí pé ẹ ń ṣe ìrántí Ọlọ́run ẹ sì máa ní ìfọ̀kànbalẹ̀ mi. Allah subhanahu wa ta'ala said in Surah Ra'd, Allah said, Ya alladhina amanu, those who have believed, وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ their hearts will be at peace. Their hearts will be at peace because of them remembering Allah subhanahu wa ta'ala. And Allah said, Allah, unconditionally, بِذِكْرِ with remembrance of Allah, تَطْمَئِنُّ الْقُلُوبُ all our hearts will be at peace. Ẹ̀mí rẹ̀ ó ní fọkànbalẹ̀ ṣáàtì máa ṣe ìrántí Ọlọ́run lórí pé òun ṣe ìrántí Ọlọ́run yìí yóò ní fọkànbalẹ̀ ẹ̀rẹ̀ ẹni tí bá ń ka Kùránì rárá tó mọ̀ tó máa ti ń kà tí sì ń kà pẹ̀lú àníyàn tó dáa nothing will bother him. Ẹni tí bá ń ka Kùránì dáadáa whoever read Quran always that took Quran as a daily activities for him, you will see he will always have peace of mind. Not those that read it in the month of Ramadan alone, no. But for them reading it on the month of Ramadan alone, it will surely have an impact in their life. But that impact will be continuous if they also continue reading Quran after Ramadan. But if it's just in the month of Ramadan, the impact of them reading Quran will only manifest in the month of Ramadan alone. Kí ẹ máa ka Kùránì nínú àwọn ìṣẹ̀rántí Ọlọ́run ni a sì ń bọ̀ wá bẹ̀yẹn o. Àmọ́ ṣe rí kí èèyàn ṣe ìrántí Ọlọ́run yìí èèyàn ní fọkànbalẹ̀ o. Ṣé inú ilé tẹ ló ń gbóná o inú ilé ò ní gbóná bí èèyàn bá ń ṣe ìrántí Ọlọ́run. Sórí ìfòyà tí ń bá wọn náà jàun tí wọn náà wò pé wàhálà lé ní wàhálà lọ́la ó gbọ́n tọ́lọ́run wí ni bí dhikrillahi tatma'innul qulūb tó bá ti ń ṣe ìrántí Ọlọ́run ó ní fọkànbalẹ̀ nǹkan ò ní dẹ̀ láàmú mọ́. Problem mi pọ̀ wàhálà yìí pọ̀ kíní kan jálè ní kíní kan àjálù lọ́la wọ́n ṣàmọ́ ṣe díkìrù fọ́lọ́ mọ́ ṣe rántí Ọlọ́run. Ànábì wa Muhammad Ànábì ní hafdhul dhikr Ànábì ní ṣe rí tó fi ń lọ́lá jù
ní pé yẹn fẹ́ ṣe àdíkìrì yẹn fẹ́ ṣe máa ṣe rántí Ọlọ́run òun náà ní la ilaha illallah. The best dhikr that you can say or that you can do is saying la ilaha illallah. ṣé wàá rí la ilaha illallah wí kì í ṣe téèyàn máa ń wí téèyàn máa ń gbẹ̀mí o. téèyàn bá wí pẹ̀lú ọ̀tọ̀ Ọlọ́run nílànà tànàbí èyí ń gbẹ̀mí kò sí tẹ́ńjẹ́mí nínú ìlànà tọ́lọ́run tànàbí o. kí lè máa ń pè é léèbó téèyàn máa ń wọnú rí ẹ̀mọ́ àbí kí lè máa ń pè é téèyàn máa ń wọnú ẹ̀mí kí à ń ṣe yẹn ní ìsìlámù. ẹ̀ máa láwọn ẹlòmíì tó máa wà lásà ó máa láwọn ṣàṣàlátù gbogbo bíbá yìí kò ní gbà wọ́n mọ́. ìjóńjó yóò mọ jó ìtẹ́mi tó gbẹ̀mí yóò máa yípo la ilaha illallah láwùtọ́ Ọlọ́run kọ́nù. nǹkan míì ti wọ̀ nǹkan míì ti wọ̀ tó ń bájẹ́ la ilaha illallah láwùtọ́ Ọlọ́run ibi tó wà náà lọ́jọ́ kò sí ẹ̀mí rẹ̀ ó mọ̀ damijẹ́ ojú ni òní mọ̀ yípo ńlẹ̀ńlẹ̀ ọ̀yà máa damijẹ́ ojú ni torí you be totally connected to Allah subhanahu wa ta'ala. You will just be shedding tears, not about you roaming around on the floor that you've entered maintain pele boni. You've man pele boka, àwọn le boka ló wà nbi ni. Allahu Akbar. So too very but mo fẹ́ trance náà ni trance mo fẹ́ rántí náà nu. Yóò dá fún iba mu. So ẹ̀yin ò ń gbé ẹ̀mí lórí t'Ọlọ́run. There's nothing like going into trance in Islam or entering realm in Islam. There's nothing of such. Ìyẹn ń ṣe ti Islam tí yẹn bá ti ń yípo ńlẹ̀lẹ̀ pé òun wí la ilaha illallah rárá o. La ilaha illallah tó Ọlọ́run ti ní bi dhikrillahi tatma'innul qulub. ọkàn rẹ̀ ó máa balẹ̀ ní t'Ọlọ́run wínú. tó bá ti á ń wí gbólóhùn yẹn kàkà kó máa yípo ńlẹ̀lẹ̀ ìjókòó ẹ̀ yóò yàtọ̀ ìṣẹ̀mí rẹ̀ gan yàtọ̀ mímì rẹ̀ ó yàtọ̀ ọ̀yà wa máa dá mi jẹ ojú tí wọn náà máa rántí pé mo máa ti ṣe Ọlọ́run nǹkan máa ṣe mí Ọlọ́run máa yà gbà mí tọ́lọ́run náà ó sì máa gbà ẹ́ níbi tó jókòó síhun náà lórí gbólóhùn la ilaha illallah torí Ọlọ́run ní kèé ṣe pé kò ṣe máa wí ṣé wàá rí gbólóhùn la ilaha illallah yìí ní tó rọrùn fún wa láti wí kódà kó máa drive kò sẹ́ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òkun ní mọ̀ pé òun la ilaha illallah. La ilaha illallah tá à ń wí is not what you open your mouth before you say it. And no one beside you will know you are saying the word la ilaha illallah. Ntẹ̀lé máa sọ lórí ìjókòó ní tẹ́nìkan ò ní mọ̀ pé òun sọ la ilaha illallah. And you can say thousands of it in a day without no one knows that you said it. So gbólóhùn la ilaha illallah wí ànábì ní òun ló fi ń da tíyẹn fẹ́ fi rántí Ọlọ́run. So káwa náà tètè ya mú yẹn o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam káwa tún fi lè mà wípé ká tún máa rántí Ọlọ́run yìí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa ní suratul Baqara ní àyà 152 Ọlọ́run ní udhkuruni sórí o àfikún rántí èmi Ọlọ́run adhkurukum èmi náà rántí ọ ní tó túmọ̀ sí pé tí wọn náà bá fún Ọlọ́run láàyè tí wọn náà ń ṣe àdìkárù rẹ tó fi ń ṣe rántí Ọlọ́run Ọlọ́run ó rántí ìwọ náà mo bùkátà tiẹ̀ náà Ọlọ́run ó rántí ẹ̀ náà bí ìwọ rántí ẹ̀ náà tí wọ́n náà need. Allah subhanahu wa ta'ala said in Suratul Baqarah verse 152 Allah said udhkuruni remember me adhkurukum I will remember you too. Which simply means if you continue saying your adhkar and you have a certain problem, you have a certain challenges, Allah is ready to solve that challenge for you. That is when you also remember Allah. That is why you also remember Allah. Udhkuruni remember me, adhkurukum I will remember you. Sama ṣèrántí Ọlọ́run ní problem ma. Those who have problem who are those that doesn't have Allah. Ẹni tó ní àdánwò láyé òun lẹ́nu ẹni tí ò lọ́lọ́run. Ẹni tó ń face challenges láyé òun náà lẹ́ni tí ò nígbàgbọ́ nú Ọlọ́run. Àmẹ́ tó ti nígbàgbọ́ nú Ọlọ́run yóò mọ ní fọkànbalẹ̀ pé n tó dé yìí òun ló ó ṣeré wá ni yóò ṣeré lọ. In tó wá yìí ó wá ní fúnra rẹ̀ náà ní ó lọ. That should be the belief of every Muslim. For you not to be running around for some people to be telling you have to buy 50 cows, white and black, and 50 gallons of palm oil. You have to get yourself connected directly to Allah. You don't need any intermediary. Allah doesn't require for you to bring any intermediary. We are close to Allah subhanahu wa ta'ala himself.
àwa náà ń súnmọ́ Ọlọ́run fúnra wa bẹ́ẹ̀ náà bàbá tí ń fa tẹ̀sùbá yìí ṣéwù làwọn náà tá a bá súnmọ́ Ọlọ́run fúnra wa tá a wà connected pẹ̀lú Ọlọ́run wa ní problem ní tá a fi ní problem náà ni wípé ńgbà tó bá ti ráyẹ́ nulẹ̀ òòpọ̀ wọ́n ti dé náà nù ọ́ sáré pé ṣéwù yẹ wò pé nǹkan lóòótọ́ ni ó ní ìtumọ̀ kò ní ìtumọ̀ kankan. sórí ayẹ́ torí inúlé rẹ̀ ń tó ń sáré pé ṣéwù wípé òun rí nǹkan kan o ayẹ́ kan ń fò káàkiri ni wọ́n ti ṣéwù náà wá ní ó ní ìtumọ̀ kò ní ìtumọ̀ kankan bó láyé kìí sí ilé olówó gan kó lówó kó ló bílíọ̀nìyà ayé ń ṣeré nú ẹ̀ bèlè ìtàsẹ́ ìwọ tó ń gbé rúmà pálọ̀ àbí dojú kọjú sí mi kọjú sí ọ òní wọn ti dé gbáwọn ni wọn ní dé ìwọ ni kò súnmọ́ Ọlọ́run fúnra ara rẹ má ní nǹkan míì pẹ̀lú má mú nǹkan míì pẹ̀lú Ọlọ́run má la ní ẹ̀mí pẹ́ nìkan solution bẹ lọ́dọ̀ mi yàtọ̀ sí Ọlọ́run tó bá ti lá ní ẹ̀ pé Ọlọ́run náà ni Ọlọ́run ní àkùrú ni ẹ rántí èmi Ọlọ́run àkùrú kò mọ̀ mí náà máa rántí yín nígbà tí wọ́n bá ti ń ṣèrántí Ọlọ́run nígbà tí wọ́n náà bá ti nídìí Ọlọ́run Ọlọ́run ó rántí ẹ̀ náà ní tí wọ́n kọ́ ní pé ṣáà máa rántí Ọlọ́run gbogbo ìgbà wọ́n ṣáà máa ṣèrántí Ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń ṣe ń gbogbo ìgbà Ọlọ́run ó rántí wọn náà ẹ̀yàn máa yá wá nú ẹ̀sìn wa Ànábì wa Muhammad kí láwọn orí ìrànràn àzíkìrì tá a lè máa ṣe orí ìrànràn àzíkìrì tá a lè máa ṣe àkọ́kọ́ ni qira'atul Qur'an máa ka Qur'ani dáadáa ẹ máa ka Qur'ani dáadáa read Qur'an. One of the types of dhikr which every Muslim should always engage themselves in is reciting Al-Quran, reading Quran. Ẹ máa ka Qur'ani dáadáa. Àmọ́ àwọn kìíní kan wà tí mo fẹ́ detach kúrò nínú làákàyè ẹlòmíì nínú wa lórí wípé àbí kí n tí n bá ti ka Qur'ani kan àbí kí n ya pa ẹran kò sí yẹn nú ẹ̀sìn o. Mo ṣe ń jókòó pẹ̀lú yìí láàrin oṣù kan mo lè ka Qur'ani bíi 15 ní ìsìnpá kankan nǹkan ò sì ṣẹlẹ̀ sánmọ̀ ò ya. So gbogbo kíní yẹn ẹ mẹ́jà attach do àwọn bàbá wa bọ́lọ̀ ń bá a ṣe dáadáa fún wọn. They tried a lot in contribution to the propagation of Islam. Ẹja ṣe kàkà á kí wọn ni. Àmọ́ ìṣòrí for you to think that you've recited, maybe you've completed 3 or 4 Quran and it now come to your mind that you have to slaughter a certain cow or ram. There's nothing wrong for you with you doing saraka. Kò sí láì fi pé yẹn ṣe saraka. You see, saraka is ibadah on its own. Mo kàn lè jí láàárọ̀ láì ka Kùránì láì ṣe anything. Kíkọ̀ ní àìbá ń gbẹ̀ràn yẹn mo fẹ́ pa ẹran fọ́lọ́run. Ibadah ni. Without you completing any Quran. You can wake up in a certain morning and say you want to slaughter a certain sacrifice for Allah. That is ibadah on its own. And you reciting Quran, that is another ibadah on its own. But for you now attaching both together, it is not part of Islam. Even though it is said to be shirk. It's like you believe that Quran needs blood. Does Quran drink blood? Ṣé Quran mẹ́jẹ ni? Ìwé Ọlọ́run bá Allah ni. Kò sí láì fi pé ká là ń pẹ ẹran, kò sí láì fi pa ń pẹ díẹ̀, kò sí láì fi pa ń ṣe sàárà nǹkan pípa. Àmọ́ mú yẹn fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ìbádà lọ́tọ̀ ni. Ó mú yẹn gẹ́gẹ́ bí ìbádà lọ́tọ̀ ni. Ṣó wá rí pé ó ka Kùránì, ó lè ka Kùránì láì mọ iye ìgbà láì pa kankan. Ṣó wá rí Kùránì yẹn gangan ìrántí Ọlọ́run bá Allah ni. Kùránì yẹn gangan fúnra ara rẹ̀ ìrántí Ọlọ́run bá Allah ni. Bọ́n tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. And Samura bun Jundub radiyallahu anhu kọ́lọ̀ ń bá ayánú sí. Òun ló sọ pé òjíṣẹ́ Ọlọ́run kọ́lọ̀ kún bá sọ báyìí pé afdalul kalami ba'da al-Qur'an. Ṣé rí in tó fi ń lọ́lá jù nínú ọ̀rọ̀ lẹ́yìn Kùránì. Wa hunna min al-Qur'an. Ṣé wá rí in tó lọ́lá yìí náà ẹ fi mọ̀ pé inú Kùránì náà ni gbogbo tá a sọ yìí náà ti jáde. In tó lọ́lá lẹ́yìn ọ̀rọ̀ tó in tó fi ń lọ́lá jù nínú ọ̀rọ̀ lẹ́yìn Kùránì. In tó wá lọ́lá yìí náà wa hunna min al-Qur'an. Nínú Kùránì náà lòun náà ti jáde o. Arba'un mẹ́rin ni. Arba'un mẹ́rin ni. Badahat bó ṣe bẹ̀rẹ̀ náà ni pé subhanallah. Bó subhanallah wà nínú Kùránì. Walhamdulillah bó ló wà nínú Kùránì.
wala ilaha illallah mo ló wà nínú Kùránì wallahu akbar mo ló wà nínú Kùránì yẹn túmọ̀ sí pé tó bá ń wí tó ń pòrí rẹ̀ tó bá kà tán bùkátà àti bíyà ìwọ náà ń ṣe ìrántí Ọlọ́run ìwọ náà ń ṣe ìrántí Ọlọ́run mùsùlùmí ò gbọ́dọ̀ gbé ìrántí Ọlọ́run bá láàlẹ́ ẹ jẹ́ amú Kùránì níṣẹ́ wa ṣe rí ó máa ń lé ńgbà míì torí pé a lè wò pé àmújáde látàárọ̀ mo wọlé lálẹ́ ìgbà míì wà a lè má láǹfààní àti mọ ka Kùránì bí ṣéwù ṣe ń ka Kùránì a lè má láǹfààní bẹ́ẹ̀ sórí ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wa la ti ń lo kílẹ̀ ń pe kíní yìí nísìnyí tẹ́ máa ń fi kọ́tì airpod gbogbo ala ti ń lo nísìnyí kọ̀ọ̀kan náà ti Kùránì mọ́ kó mọ gbọ́ Kùránì rẹ lọ bó ṣe ń lọ bó ṣe ń drive lọ́kọ̀ máa gbọ́ Kùránì ẹ jẹ́ gbọ́ orin mọ́ ó ń dá àdánwò ń gbèsè ayé wa ẹ̀ mọ́ ó ń dákún àdánwò gbèsè ayé wa àmọ́ irinṣẹ́ ṣe ìtọ́ni lórí irinṣẹ́ ṣe ìtọ́ni òun lórí ẹjẹ́ àdìsíìsì kúrò níbi máa gbọ́ orin káwá apply Kùránì káwá wo bí gbèsè ayé ó ṣe wà organized pẹ̀lú bí gbogbo inú ilé rẹ̀ gbogbo òṣùpá ọ̀tọ̀ pàṣọ ọ̀tọ̀ ayé ń kọrin ọ̀tọ̀ ayé lóyún ọ̀tọ̀ ayé bímọ ọ̀tọ̀ gbogbo ẹ̀ ọ̀tọ̀ ló wá kó sínú ilé wà á máa gbìngbìn nulẹ̀ ẹ wá sọ fún mi ṣé fọkànbalẹ̀ ó wà nulẹ̀ báwọn kó wá jẹ́ Kùránì ló ń gbọ́ àwọn ṣètánì gan ní dúró torí gbogbo nulẹ̀ kò síbi tí ilé tó kọ́ kò sí bó ṣe lè fáìn tó àlìjọ̀nú bẹ́ẹ̀ gbé nulẹ̀ kò sí bí ilé náà ṣe lè fáìn tó àlìjọ̀nú bẹ́ẹ̀ gbé nulẹ̀ kò sí bó ṣe lè ṣe tọ́ílẹ̀tì ẹ kó fáìn tó àjẹ̀nú ń sun bẹ̀ irinṣẹ́ àwọn àlìjọ̀nú tí wọ́n máa fi ń takú sínú ilé òun náà lórin orin tó bá ti ń play orin àwọn náà máa gbé ṣíà sínú ilé ni wọ́n mú kíṣìn rẹ̀ èyí tí ó mọ jẹrẹsì èyí tí ó máa gba fàájì ní yàrá rẹ̀ mú gba fàájì but inú ilé tí Kùránì bá ti ń dún bẹ̀ wọ́n yìí jókòó ń bẹ̀ o inú ilé tó wá jẹ́ Kùránì là ń play nínú gbogbo ìgbà àlìjọ̀nú ò kí ń jókòó ń bẹ̀ o ilé tá à ń gbọ́ Kùránì ní gbogbo ìgbà àlìjọ̀nú èráyè ń bẹ̀ torí náà ẹja mú fíkìrù yẹn lọ́kùnkúndùn gbogbo àwọn ọmọ wa náà àwọn orin sàásùsẹ̀ gbogbo ẹ̀ làwọn ọmọ wa ti há sórí ní tó sì jẹ́ kó máa há sórí kò gbọ́dọ̀ ju Kùránì lọ. What our children should be memorizing at their early stage is Quran, but most of our children have memorized all today's songs, musics. The musicians are their celebrities. The musicians are their fans to celebrities. We shouldn't be. They should be fans to certain reciters, which they love the reciters, and they memorize, they even imitate those reciters. But àwọn ọmọ wa kíní oníkóni ni wọ́n ń gbọ́ tí wọ́n sì ń jó sórin yìí Kùránì ní ẹja bàbàránù lè wà pẹ̀lú àwọn ọmọ wa níta ń pè ń fíkírù nu níta wọn náà fi máa rántí Ọlọ́run dáadáa nu ẹ má jẹ́ àgbà nǹkan tí ò dá láyé níta ń pè rántí Ọlọ́run tá a lè fi máa ṣe rántí Ọlọ́run náà ní Al-Qur'an ẹmọ ìyá wa náà ìsìn wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a lè máa fi ṣe rántí Ọlọ́run nínú ilé wa ní gbogbo àyíkáyè òun náà ni adhkaru sobahi wal masa òun náà ni ìrántí Ọlọ́run téèyàn ó máa ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́ ìrántí Ọlọ́run téèyàn ó máa ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́ find something as sutra put it in his front téèyàn lè fi máa ṣe ìrántí Ọlọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́ òun là ń pè ní adhkaru sobahi wal masa a rí àwọn tó bá ní Citadel of Muslims application rẹ̀ wà àwọn tó dẹ̀ ra the right guide ní mọ́ṣáláṣí náà ẹ̀ rí ń bẹ̀ gbogbo àwọn àtikáàrù sọ̀bá àti mọ̀sá á rí ń bẹ̀ the morning and evening remembrance of Allah gbogbo kìíní yẹn lágbọ́dọ̀ máa ń wí ẹ̀ mọ nǹkan tó lọ tánà ìwà Muhammad ní tó kó sínú rẹ̀ ní nǹkan pọ̀ nínú àtikáàrù sọ̀bá àti mọ̀sá yìí nínú ẹ̀ wá gbọ́ ànẹ́gbà Muhammad an Abi Darda kọlọ̀mbà ayélujára ó sọ pé ànẹ́gbà Muhammad ìkẹ́ ọlọ́kùn wa sọ pé man qala fi kulli yawmin ẹni tó bá sọ ní gbogbo ojoojúmọ́ hina yumsi hina yusbihu nígbà tó bá jí láàárọ̀ wa hina yumsi àti nígbà tó bá dìrọ̀lẹ́ hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim ó wá wí gbólóhùn yìí sab'a marratin ó wá wí lẹ́ẹ̀méje nítorí tí mo sọ yìí ó wà nínú adhkaru soba àti masa èyàn wá wí gbólóhùn yìí lẹ́ẹ̀méje ànábì ní ma ahammahu min hamri dunya wal akhirah nǹkan kò tún bànújẹ́ mọ́nú gbèsè ayé àtàkìyàmà Atakbirullah. gbogbo kìíní ìdásí ń wí o làwọn ẹni tó bá ti ń wí
Adhkaru Sabah, whoever does his Azkaru Sabah and Masa, just know that you have no problem in this life again. And also in the hereafter, because that was what Prophet Muhammad preached upon himself. He said, whoever said, Asbi Allah, la ilaha illa huwa, alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim, you say that 7 times in the morning, 7 times in the evening, you have nothing to worry about in this life and also in the hereafter. Oh, ni nǹkan kan tí ó mọ dẹ̀ láàmú. Oh, ni nǹkan kan tí ó mọ bọ́dẹ̀ mí rẹ̀. Àbí ìgbésí ayé yìí náà kọ́ ni. Kódà bó ní 10 billion lákàntì, ó sì máa ní nǹkan tó fẹ́ náà ni. Kódà bó ní 20 billion lákàntì, nǹkan míì sì máa wù ẹ́ náà ni. O lè ní gbogbo kìíní ìtàn. Àmọ́ sórí tí ó fi ẹlọ́kànbalẹ̀ náà ni pé ṣáà máa ṣe tọ́lọ́run Allah fẹ́. Ṣáà máa ṣe nǹkan tọ́lọ́run Allah ní à ń ṣe. Tó bá ti ń ṣe gbogbo eléyìí, wọ́n mọ̀ ní fọkànbalẹ̀. Nínú àwọn Adhkaru Sabah àti Masa tá a máa ń ṣe, tó bá di àárọ̀, a máa ní Allahumma inni as'aluka khayra hadha al-yawm. Ọlọ́run orí ọjọ́ òní dákun ṣe fún mi. Allahu Akbar. Ẹ wá sọ fún mi kí èèyàn máa wí gbogbo eléyìí lójoojúmọ́. Ṣọ́lọ́run ò ní sórí ọjọ́ kan fún. Kódà bó wí láàrin ọ̀sẹ̀ kan, gbogbo orí ọjọ́ 4 nínú 5 Ọlọ́run grant ẹ̀ fún ọ. Ìyókù Ọlọ́run lè fi mú aburú kúrò fún ọ. Àbí kọ́lọ́run bẹ́ẹ̀ tọ́jú ẹ̀dà kìyàmọ̀ kó jẹ́ sàárà fún ọ. Ọ̀nà mẹ́ta tọ́lọ́run bá máa ń gbàdúrà nù. Ìmọ̀ kọ́lọ́run fún ẹ bó ṣe béèrè. Àbí kọ́lọ́run bẹ́ẹ̀ fi mú aburú kúrò. Tàbí kọ́lọ́run bẹ́ẹ̀ sọ́ di ládá kó gbà ní alìkìyàmọ̀. Ọ̀nà mẹ́ta tọ́lọ́run bá máa ń gbàdúrà nù. Ní ìtò ń túmọ̀ sí pé kò sádùá kan tó dọ̀la ìgbà. All our prayers will be answered by Allah subhanahu wa ta'ala. No prayer a Muslim have ever asked Allah, nothing you will ever ask Allah that Allah subhanahu wa ta'ala will not grant you. All our prayers are answered. Is it that Allah subhanahu wa ta'ala answer you the way you request it? Or Allah use that your prayer to take away any evil that is coming your way, Allah will use it to take it away from you. Or is it that Allah subhanahu wa ta'ala to keep it for you to the day of Qiyamah? That are the 3 ways in which Allah subhanahu wa ta'ala accepts our prayer. So torí náà Mùsùlùmí ajá wà connected pẹ̀lú Ọlọ́run, máa rántí Ọlọ́run ní gbogbo ìgbà, máa fi ìrántí Ọlọ́run bá aláàlẹ́. Sórí inú ilé tá ń gbéhùn, àbí inú mọ́tò wà, àbí gbogbo ibi tá ń rìn sí, a gbọ́dọ̀ máa ṣe ìrántí Ọlọ́run. Èyí tó pàtàkì jù náà ní ìgbésí ayé àwọn ọmọ wa. Ànábì wa Muhammad, Ànábì ti kọ́ wa ní nǹkan tá a máa ń wí. Nítorí pé Hassan àti Hussein tánàbí gbogbo ojoojúmọ́ lànàbí máa ń fi ọwọ́ sí wọn lórí báyìí. Yóò fọwọ́ sí wọn lórí. Yóò wá ní Allahumma a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa. Kí àwọn máa wí gbogbo eléyìí lójoojúmọ́ nǹkan ò ní ṣe wá. Ọ̀tá pọ̀ ní ìtó dájú. There are evil doers outside there. There are enemies outside there. But how you can get yourself protected is following the path of Allah and His Prophet. He's saying what Prophet Muhammad upon him has prescribed for us. Because that is the only way. That is the only way in which you can prevail all your enemy. In which you can prevail over all your enemy. But if you think you can run to a certain sheikh, or you can run to a certain father, you can run to a certain soothsayer, you are just deceiving yourself. You are just deceiving yourself. In Islam, what should be your focus is how can I gain this world and also in the year after. Whenever you are asking for the goodness of this world, never in your life forget the goodness of the hereafter. Because the goodness of this world will surely stop. But that of the hereafter is eternal. Téèyàn bá ń béèrè oore ayé, má gbàgbé tàlkìyámà o. Tó bá ń béèrè oore táyé, má gbàgbé tàlkìyámà. Torí oore táyé yóò padà tán, tàlkìyámà yẹn yóò máa bẹ lọ gbére ni o. Tàlkìyámà yẹn yóò máa bẹ lọ gbére. So ẹ jẹ́ a máa rántí Ọlọ́run nínú ilé wa lópè láwọn ọmọ wa. Ẹ jẹ́ káwọn ọmọ wa mọ àdúrà tá a máa ń ṣe láàárọ̀, àzìkárù tá à ń sọ fún wa yìí. Ẹ jẹ́ káwọn ọmọ wa mọ bá a ṣe ń wí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀, káwọn náà lè máa dá ṣe fúnra wọn. Àwọn ìyàwó wa, ẹ jẹ́ kí wọ́n mọ̀, káwọn náà lè máa dá ṣe fúnra wọn. Àwa gan fúnra wa ẹ já mọ̀, káwọn náà lè máa ṣe fúnra wa. Kí ni pàtàkì ìgbésí ayé wa? Lára àwọn pàtàkì máa rántí Ọlọ́run ìgbésí ayé wa nù. Ẹ mọ̀ ya wa nù ẹ̀sìn wa. Nínú àwọn àzìkárù tíyẹn gbọ́dọ̀ máa ṣe láti lè máa fi rántí Ọlọ́run, òun náà ni àzìkárù ma ba'da salat. Àwọn náà ni àzìkárù tá a máa ń ṣe lẹ́yìn irun. Àwọn náà àzìkárù tá a máa ń ṣe lẹ́yìn irun.
ìyẹn náà pàtàkì o torí pé ànábì wa Muhammad ẹ̀rí tánàbí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith immediately tá a bá ti sálámà tán kí la máa ń kọ́kọ́ ṣe tá a bá ti sálámà tán astagfirullah mẹ́ta alákọ̀ọ́kọ́ wí astagfirullah 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 ọ̀rọ̀ awí mẹ́ta wọn a ṣe àmàwí Allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram wọ́n bí tẹ́mi wọ́n lọ bẹ̀ gangan àwọn bàbá wa ń jọ kìíní àná kọ́lọ̀ bá a ṣe dáadáa fún wọn yìí táwọn máa ń ṣe ní pé immediately tó bá ti sálámà báyìí yìí tí mo fẹ́ sọ yìí làwọn máa ń sáré ṣe wọn tiẹ̀ ń bìkítà gbogbo àwọn ètò wọn wájú ìtọ́sí fi ń ṣe torí pé oore tí ń bẹ́ẹ̀ lọ́ fi máa ń sáré ṣe Ànábì wa Muhammad Abu Umaamah al-Bahili ló gbẹ̀gbẹ̀ wá náà wá kọ́lọ̀ bá ẹni ṣe kọ́ọ̀lì ó sọ pé qala Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kíkọ́ ọlọ́run kó máa bá sọ báyìí pé man qara'a ayatal kursi ẹni tó bá ka ayatul kursi Allahu la ilaha illa huwa al-qayyum fi duburi kulli salah ní gbogbo ìgbà tí yẹn bá ti ń kírun gbogbo ohun ọ̀ràn yẹn tán ó ká ṣùbà tán ó kí zuri tán ó ká asiri ó kí magrib ó kí ṣáì tán lam yamna'hu min dukhulil janna kò sí nǹkan tó lè kọ̀ fún ẹ kó má wọ àlìjánà illa antemu illa al-maut àfi kó má ì tí kú. Allahu akbar. in tó lè má mú ẹ wọ àlìjánà òun náà ni kó má kú. ǹjẹ́ túmọ̀ sí pé kíyàn máa ka ayatul kursi lẹ́yìn gbogbo òrun wákàtí márààrún àlìjánà yáṣó ni o àlìjánà straight ni o. What can obstruct you not to enter Jannah is death. Because Prophet Muhammad upon him said, whoever recites Ayatul Kursi, Allahu la ilaha illallah, after every compulsory prayer, whoever recites Ayatul Kursi after every compulsory prayer, Allah subhanahu wa ta'ala will grant him Jannah. What can obstruct him not to enter Jannah is death. So ẹwọn àwọn àdìkárù yìí ìtàsí máa ń wí lójoojúmọ́ ni o àwọn ṣé omi nǹkan ti fún ẹ níṣẹ́ lórí ẹ̀ má ṣe ṣètò ọlọ́run tà nẹ́bì yìí àjẹ́nà là ń wá kiri gbogbo ẹnìkan sọ pé wọ́n fóun ní ayatul kursi kan kí ẹ̀ máa ṣe sórígun mẹ́rẹ̀ẹ̀rin kí ẹ̀ máa ṣe sí ó ṣe tà nẹ́bì wa Muhammad jẹ́ ń fún ẹ ní àṣírí kan ànẹ́bì wa Muhammad ó sọ àdìsí kan fún wa gbogbo adé láti máa gbọ́ Ànábì yìí ní tẹ́yà bá ní bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ard wala fis samai wa huwa as-sami'ul 'alim. Whoever say 3 of it in the morning will always be under Allah's protection till the evening. And whoever say 3 in the evening will always be under Allah's protection till the next day. Ẹ wá sọ fún mi, ṣé ìṣọ́ mi tún wà lẹ́yìn gbogbo yẹn mọ́? Ìṣọ́ mi tún wà lẹ́yìn kan mọ́. Gbogbo àwọn àdìkárù tí mùsùlùmí gbọ́dọ̀ bàbàrà ń gbèsè ayé rẹ̀ nù. Gbogbo àwọn àdìkárù tí mùsùlùmí gbọ́dọ̀ pàtàkì ní gbogbo gbèsè ayé rẹ̀ nù. Gbogbo alamọ̀ ń pè nǹkan àwọn ọ̀tá òsùn. Ìwọ náà wà ní sùn náà ni ọmọ wa ń tọ́lọ̀ ń wí tànà bí wí. Báwo ni mo ṣe lè dáàbò bo ara mi àtàwọn ọmọ mi? Báwo mo ṣe lè kọ́bà ara mi àtàwọn ọmọ mi sórí ìtọ́ ń gbé fún ọ̀hún kó máa so kọ́rùn-ún? Ẹbọ ni ò ń ṣe ẹbọ ni o. Ìtọ́ gbé fún ọkọ̀ máa so mọ́wọ́ ohun ẹbọ ni ó. Ìtọ́ gbé fún ẹkọ̀ máa so mẹ́sì àbí kò wo òrùka yẹn sẹ́sẹ̀ ẹbọ ni ó. Sórí ìṣọ́ Ọlọ́run tó dájú òun náà ni kò máa wí gbólóhùn yẹn láàárọ̀ àti ìrọ̀lẹ́. Wí mẹ́ta láàárọ̀ wí mẹ́ta ń rọ̀lẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run aburú kan ò ní ṣọ́ ọ̀tá kan ò sì ní rí ẹmú. Ní ìtọ́ dájú ni o táwa ti gbìdánwò rẹ̀ dáadáa ni o. Ẹlẹ́mìí kan máa ń sọ fẹ́ pé mo sì ń gbìdánwò ẹ̀ láti jọ ìwọ gbé àwọn owó tí ẹ̀ wá rí ẹmú wọn lè rí ẹmú torí wọ́n ti ń bẹ lábẹ́ abẹ́ tọ́lọ́hun ni ta ló lè lágbára lórí tọ́lọ́hun kò sí. Ṣé kan ní àwọn tó máa ń ṣe rúkìá nínú àwọn tó máa ń ṣe rúkìá yìí ẹni tó ń sọ ọ̀rọ̀ yìí ó jẹ́ stúdẹ̀ǹtì ọ̀rẹ́ ẹni tó máa ń ṣe rúkìá yìí ó wá ní àfáà tòun àti ẹni tí máa ń ṣe rúkìá yìí ń lọ níjọ́ kan wọ́n wá ṣe rúkìá fẹ́nìkan tán tálìjọ̀nú kúrò lára rẹ̀ bó ṣe wá pàdé rẹ̀ àlìjọ̀nú yẹn ti wá bọ́ sára ẹlòmíì ó wá ń sọ fún wọn wípé òun sì fẹ́ penetrate wọ ara wọn òun ò sì rọ́nà lọ òun sì fẹ́ penetrate wọ ara wọn òun ò sì rọ́nà lọ àwọn ẹni ó lè rí wa penetrate àwa ti ṣe bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ard wala fis samai wa huwa as-sami'ul 'alim àti ṣe tààrọ̀ tílẹ̀ bá tún ṣú sí àtúnṣe tìrọ̀lẹ́ ó lè rí wa wọ àwa ti dà pátá
ní tí yẹn fi ń dà pátánù Islam nù sórí ìtọ́ ní iwájú kò sórí odó lágò kan òru yẹn òun tanra rẹ ni o sórí odó òun tanra rẹ ni o torí òun ṣe bọ́ọ̀nù o òun mú nǹkan mi mọ́ lọ́wọ́ òun nígbàgbọ́ pé nǹkan mi wà lẹ́yìn Ọlọ́run ni o sórí tọ́lọ́run tànẹ́bì yẹn ni ó gbámú ẹ̀sìn tọ́lọ́run yẹn ni ó gbámú ìtànẹ́bì mú wá fún wa yẹn ni ó gbámú ẹ̀yin mọ̀ ya wá nú ẹ̀sìn wa ṣẹ́rí kíyẹn ṣe àdìkárù yìí àwọn àdìkárù tá à ń sọ fún wa yìí òun ló pàtàkì o ìyìn táwa náà lè fi máa ṣèrántí Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní ẹ ìyìn táwa náà lè máa fi bàbàrà ẹ̀sìn táwa náà ń sìn ẹgbọ́n tánàbí wa Muhammad Abu Hurairah ló gbẹ̀gbẹ̀ wa náà wá ó sọ fún pé An-Nabiyya sallallahu alaihi wasallam ó ní ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá ó sọ pé man qala la ilaha illallah ẹni tó bá sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó wá ń wí gbólóhùn yìí fi yawmin mi'ata marratin ó ń wí gbólóhùn yìí lẹ́ẹ̀mẹ́ 100 lójúmọ́ kanat lahu adlu ashri riqabi ó mọ̀ ń gba ládàá lórí wípé àkọ́kọ́ ládàá nìyẹn ó pọ̀ o bónẹ́sì yẹn pọ̀ ẹ̀san yẹn pọ̀ àkọ́kọ́ rẹ̀ ní pé ẹ̀san tọ́lọ́hun fún ọ Ọlọ́hun fún ẹlẹ́san tó jẹ dédé wípé o bọ́kùn lọ́rùn ẹrú èèyàn mẹ́wàá àkọ́kọ́ ládàá tó gbà lórí pé o ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir o ṣe 100 lójúmọ́ àkọ́kọ́ nù ìtọ́lọ́hun tún kọ fún wa kutibat lahu mi'atu hasana Ọlọ́hun tún kọ dáadáa 100 kalẹ̀ fún ọ dáadáa pé o ṣe dáadáa 100 lórí gbólóhùn tó sọ yẹn Ọlọ́hun tún kọ kalẹ̀ fún ọ wa muhiyat anhu mi'atu sayyi'a wọ́n tún pa aburú gbogbo àṣẹ tí yẹn ti ṣe Ọlọ́hun tún pa 100 rẹ̀ ń bẹ̀ wa kanat lahu hirzan min ash-shaytan yawmuhu dhalika hatta yumsi sórí pé àárọ̀ tó wí gbólóhùn yẹn ó tún wá máa bẹ lábẹ́ ìṣọ́ Ọlọ́hun kúrò níbi aburú ṣèitán títí tí ilẹ̀ ọjọ́ náà ó fi ṣú wọ́n máa bẹ lábẹ́ àbú Ọlọ́hun òtútù ìtàn síbẹ̀ Ọlọ́hun Ànábì sallam ó wá ní walam ya'ti ahadun bi afdal mimma jaha wá ṣe ẹni tó bọ́ wá ṣe jù báyìí lọ ó wá ṣe ju 100 lọ ìwọ ló máa tún rí ọlá tó ju ti ń ta kàkalẹ̀ yìí lọ sotori náà gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir is a word every Muslim should be saying every day. This is an adhkar, this is a dhikr every Muslim should always say every day. Because Prophet Muhammad said, whoever say that 100 times in a day, he said, kanat lahu adlu ashri riqabi, you will have a reward of you freeing 10 slaves. You have a reward of you freeing 10 slaves. Another thing is, wa kutibat lahu mi'atu hasana, and the 100 good deeds will be written down for you just saying that particular word. Wa muhiyat anhu mi'atu sayyiha, and any of your transgression, 100 out of it will be cleaned, will be deleted for you. Wa kanat lahu hirzan min ash-shaytan yahmu dhalika hatta yumsi, and you will be under Allah's protection from shaitan for that whole day till the evening. And none will have more than that except whoever does more than you've done. So torí náà gbogbo wa náà la fẹ́ rí oore lọ́dọ̀ Ọlọ́run. Sórí àwọn àdìkárù àwọn in tá lè fi máa rí oore lọ́dọ̀ Ọlọ́run, tá lè fi máa rántí Ọlọ́run là ń sọ fún wa yìí o. In tá lè fi máa ṣe rántí Ọlọ́run ní gbogbo ìgbà là ń sọ fún wa yìí, torí pé Mùsùlùmí ẹja máa dira o. Ọ̀nà tó lè fi dira lọ́nà tó Ọlọ́run tà Nábì wa Muhammad. Dira lọ́nà tí wọ́n fi rí tọ́ọ̀tù fi máa rí ọnú Ọlọ́run ní ìtọ́ọ̀tù fi rí ìbínú Ọlọ́run. Dira lọ́nà tó fi máa róre látọ̀dọ̀ Ọlọ́run torí ohun tí ní máa fi jìnà síyàn. Torí pé ṣe rí ayé yìí gbogbo ala nídìí oore lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ oore tó bá wá má wá oore lọ́nà haram o. Má wá oore lọ́nà haram. Nítorí ní tá ń pè ní haram kì í pẹ́ kò í tọ́jọ́ o. Ní tá ń pè ní haram kì í tọ́jọ́ o. Ó lè máa dùn. Àmọ́ tọ́lọ́run bá gbẹ́ni náà mú kò ní bọ́m̀bẹ́ o. Àmọ́ sórí ìlànà halal ó lè pẹ́ kó tó dùn, ó lè pẹ́ kó tó da, ó lè pẹ́ kó tó ga, ó lè pẹ́ kọ́nà tó ṣí, àmọ́ tọ́nà yẹn bá ṣí kò tún tì mọ́ láíláí. Astaghfirullah. Tọ́nà yẹn bá ṣí kò tún tì mọ́ láíláí. Irú oore téèyàn gbọ́dọ̀ máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run yẹn o. Irú oore téèyàn gbọ́dọ̀ máa tọrọ lọ́dọ̀ ẹja máa rántí Ọlọ́run ní gbogbo ìgbà o.
ìgbésí ayé mùsùlùmí làbúdà an nadhkura Allah subhanahu wa ta'ala fi kulli ayyamina ẹjẹ́ a máa ṣèrántí Ọlọ́run ní gbogbo ìgbésí ayé tá a bá ń gbé ẹjẹ́ a máa ṣèrántí Ọlọ́run ní gbogbo ìgbésí ayé tá a bá wà nítorí ayé yìí á lọ ni o á lọ ni o á lọ ni Ànábì wa Muhammad Abu Darda ló gbẹ̀gbẹ̀ wa náà wá kọ́lọ̀ ń bá ayé ní sí kọ́ ó ń sọ pé Ànábì wa Muhammad kí Ọlọ́run kó máa bá Ànábì ní ala unabbiukum bi khayri a'malikum ṣé kí n fún yín nírò ní èyí tó fi ń dájú nínú àwọn iṣẹ́ tẹ́lẹ̀ mọ́ ṣé yín fún yín nírò nínú àwọn iṣẹ́ yín tẹ́lẹ̀ mọ́ ṣe wa azkaha inda malikikum ní èyí tó fi ń mọ́jù lọ́dọ̀ ọba àṣẹ̀dá yín ní èyí tó fi ń mọ́jù lọ́dọ̀ ọba adẹ́dá yín wa arfa'uha min darajatikum ní èyí tó sì lè gbé yín ga nínú ipò tẹ́ bá tún wà gbogbo àlàmú wa promotion in tó tún lè gbé ẹga nínú tá a bá tún wà Ànábì ní jẹun fún yín nírò wa khairun lakum min infaqi dhahabi wal fidda ní ìtò lóore jù kó ló máa ná góòdù lọ àbí fàdákà ní ìtò lóore jù kó máa ná góòdù lọ àbí fàdákà wa khairun lakum min an talqaw aduwwakum fatadribu a'naqakum ní ìtò tún lóore jù kó ló pàdé ọ̀tá rẹ̀ ó fẹ́ máa mú ó fẹ́ máa bá jà fayadribu a'naqakum àbí kóhun náà lóhun máa fẹ́ máa bá yín jà qalu bala àwọn sàábé bá ní ààrẹ òjíṣẹ́ Ọlọ́run sọ fún wa àwọn náà fẹ́ gbóòrò oore báhùn Paul Ànábì ní zikirullahi ta'ala àbíkó máa ṣe rántí Ọlọ́run gbogbo ìgbà àbíkó máa ṣe rántí Ọlọ́run gbogbo ìgbà àbíkó máa ṣe rántí Ọlọ́run gbogbo ìgbà ní o sórí mùsùlùmí gbólóhùn la ilaha illallah tá ń sọ yìí mo ní la ilaha illallah láwọn yẹn tó bá wí alẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní mọ̀ ẹjẹ́ àtúráyẹ̀wò even though kò ní lanu ọkọ̀ ma wí la ilaha illallah lọ ni tó fi délé tó fi lọ tó fi mọ́ bọ̀ la ilaha illallah ó kọ̀ di part and parcel rẹ yóò di ẹ̀jẹ̀ rẹ àmọ́ ìṣòro gbogbo àwọn àtikáàrù tó kù ta kàkálẹ̀ yìí gbogbo mùsùlùmí gbọdọ̀ máa wí ó fẹ́ wọnú ilé Ànábì wa Muhammad tíyàn bá fẹ́ jáde nulé kéèyàn wá sọ pé bismillah tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah Ànábì ní sórí àwọn ọ̀tá tí bá ń bẹ lójú ọ̀nà wọ́n sì máa bẹ́rí fún ọ wọ́n máa bẹ́rí fún ọ wípé eré ó ti ń bẹ lábẹ́ ẹ̀ṣọ́ Ọlọ́run wọ́n máa yà fún ọ ní àwọn lójú burúkú ojú wọn máa lẹ̀ mọ́ra wọn ní àwọn tí wọ́n ránjú ojú yóò máa fọ́ ni nígbà tó o bá ti wí gbólóhùn yẹn nígbà tí yẹn bá ti wí gbólóhùn yẹn ìtọ́lọ́hun fi la ẹrú Ọlọ́run kan lọ́wọ́ àwọn ajínigbé òun náà nínú àwọn àtikáàrù kan nínú àwọn àtikáàrù Ànábì wa Muhammad arákùnrin yìí ó kó sọ́wọ́ àwọn ajínigbé bó ṣe píìkì ẹ̀ báyìí tó fi ń da ẹja àwọn àtikáàrù yìí pàtàkì ó pàtàkì nínú ìgbésí ayé àwọn mùsùlùmí ó ti kó sí wọn lọ́wọ́ wọ́n ti ń gbé lọ gbólóhùn tó wá bẹ̀rẹ̀ sí ní wí ni Allahumma inni aj'aluka fi nuhurihim wa a'udhu bika min shururihim Ọlọ́run mo fi àwọn ará bí ilé ẹ lọ́wọ́ mo wá ìṣọ́ kúrò níbi aburú ọwọ́ wọn gbóló ìtumọ̀ àdúrà náà nù nígbà tó máa gbégbé lọ́gbà tó sọ àwọn kìíní òun kàn jẹnu lọ pẹ̀lú bẹ̀rù yẹn ó dà ń pòhùn ẹ̀ tí wọ́n ń láwùdù ara tí wọ́n ní àwọn ará bí ara tí ní wọ́n bó ṣe ní kílé lẹ́yìn wí ẹ̀sọ́ ilé dánù jáde ẹjọ́ bọ́ọ̀lẹ̀ kó máa lọ jáde bó ṣe fírì lọ́wọ́ àwọn ajínigbé rẹ̀ o Astaghfirullah bó ṣe fírì lọ́wọ́ àwọn ajínigbé nìyẹn o nítorí náà mùsùlùmí ò gbọ́dọ̀ fi ìmọ̀ rántí Ọlọ́run bá láàlẹ́ gbólóhùn tó wí kìí ṣe pé pò sí ẹnìkan ló ti ń wí ó ti ń wí tẹ́lẹ̀ o in tó wí ń jọ yẹn ó ti ń wí tẹ́lẹ̀ he has been saying that particular word before Ọlọ́run wà ló pé eléyìí ó ti ń rántí wa torí Ọlọ́run ní udhkuru ní adhkurukum ó ti ń ṣe ìrántí Ọlọ́run nígbà tó wá nídìí Ọlọ́run rántí òun náà nígbà tóun nídìí Ọlọ́run sì rántí òun náà Ọlọ́run ti ní ẹ rántí mímí náà ó rántí yín má fi ìrántí Ọlọ́run bá láàlẹ́ ní gbogbo ìgbésí ayé rẹ tó ń lò láàárọ̀ rẹ ni lọ́sàn rẹ ni lálẹ́ rẹ ni ẹja máa rántí Ọlọ́run o nítorí pé Ànábì ti sọ fún wa ó ti sọ fún wa in tó lè mú wa kúrò ní problem in tó lè mú wa kúrò ní àdánwò in tó lè mú wa kúrò ní ìnira in tó lóore ju kó ná góòdù àti fàdákà lọ in tó mú ẹ kúrò pé kò ṣẹ̀ ló fẹ́ máa bọ́ ọ̀tá rẹ̀ jà ó ní ìdí ẹ̀ wọ́n ṣáà máa ṣèrántí Ọlọ́run
ìwọ ṣe àmọ́ ṣe rántí ó ní ìdíkò ṣe máa ní ìyá kẹsẹ àwọn obìnrin tí ẹ bàjẹ́ tó bá wà nílé kan wọ́n máa fi orin èébú wọ́n máa fi ó nídìí gbogbo yẹn nígbà tí wọ́n bá ti ní ọlọ́run tó ti ń ṣe àtìkárù rẹ gbogbo kíní ẹ̀ yóò máa dáàbò bò ọ́ ọlọ́run sì máa lò sábàbí tó fi máa rọ́nà lọ àbí ọlọ́run Allah kọ́lọ́run ṣínà fún ẹnì kankan wa èròǹgbà ẹnì kankan kọ́lọ́run bá mú lọ́lẹ́ àṣẹ gbogbo tẹ́nì kankan wá fẹ́ kọ́lọ́run fi lé wa lọ́wọ́ àsìkò tá a wà yìí nínú oṣù Ramadan ni àbí ọlọ́run Allah gbogbo ìta ń béèrè lọ́wọ́ ọlọ́run lásìkò yìí ní oṣù yìí àbí ọlọ́run kọ́lọ́run fi lé wa lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n lọ́run ti gbéga ọlọ́run má jẹ́ á wálẹ̀ o gbogbo àwọn tí wọ́n lọ́run ti gbéga ọlọ́run má jẹ́ á wálẹ̀ o àwọn tá à ń béèrè àgbéga ọlọ́run fà wá sókè àwọn tá à ń béèrè àgbéga ọlọ́run fà wá sókè gbogbo àwọn tọ́lọ́run ti ṣe rọrùn fún ọlọ́run máa ń ní wa lára gbogbo àwọn tá à ń béèrè ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ṣe rọrùn fún wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.